ẹ gbà wá o ẹ gbà wá o ẹ gbà wá o ọmọ Yorùbá ayé mà le o ṣèbí bàbá wa Dr. Chief Sunday Adéníyàdé ọmọ Ìgbòho ṣá wọ́n ń sọ fún yín látijọ́ yìí wípé àwọn Fúlàní tó ń pa wá tó ń jí wa gbé àfi kí a wá gbogbo ọ̀nà láti tì wọ́n kúrò lórí ilẹ̀ bàbá wa ṣùgbọ́n èyí olórí burúkú ọmọ Yorùbá kò wà tó ẹ̀pẹ́ ẹ̀sọ́ra ìdọ̀ta bàbá wa Chief Sunday Ìgbòho nítorí pé ẹ ò nífẹ̀ẹ́ bọ́ ṣe ń gbé oríyìn fún wọn bí wọ́n ṣe ń ṣe oríṣiríṣi nísìnyí wàhálà kan ti wá ṣẹlẹ̀ báyìí nísìnyí mo máa fi fídíò yẹn wọ̀n wá gbogbo alájọ máa rí fídíò yìí eléyìí ò kì í ṣe pé bóyá wọ́n ní ọmọ Yorùbá a ní láti lọ múra lásìkò táwa ẹ̀ torí pé àwọn Fúlàní wọ́n ti wọlé lógúnlógún wọ́n ti wọlé lọ́gbọ̀nlọ́gbọ̀n nígbà tí àwọn bàbá wọn tó jẹ́ olóyè àwọn Fúlàní tí wọ́n ti gbé gbèsè pé kí ti bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé kí wọ́n wá gbogbo ọ̀nà láti rí pé wọ́n arrest Chief Sunday Igboho kọ́ tí wọ́n mọ́lé tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì ti jẹ́wọ́ ọmọkọ tí wọ́n dá wọn lóhùn láti ìgbà yẹn ni wàhálà ti dé bá àwọn Fúlàní ni wọ́n ti ń sá korobá ni wọ́n ti wá gbogbo ọ̀nà tí àwọn máa gbà tó fi jẹ́ wípé àwọn Fúlàní wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣòro tí wọ́n fi ní fi wá lọ́kàn balẹ̀ nílẹ̀ Yorùbá torí pé ẹni tó bá ẹni tọ́kùn ẹ̀ bá balẹ̀ ló máa ń ronú pé òun fẹ́ ṣe nǹkan nísìnyí ó ti wá dójú ẹ̀ ó ti dójú ẹ̀ gidi gan àsìkò táwa kò ń ṣe àsìkò tẹ́nìkan máa sọ pé kíníkan ni kíníkan mo máa play fídíò kan fún yín nísinsìnyí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kẹ́yìn náà kẹ́ lísì sí fídíò yẹn kẹ́ wá wo kẹwọn tó wà ń bẹ àwọn ẹni ẹlẹ́ni tó jẹ́ wípé à ń bẹ Ọlọ́run ni wọ́n tí wọ́n ní nǹkan kan tó jẹ́ pé wọ́n lọ ń yá owó wọ́n fowó dáko àwọn Fúlàní sì ga màálù lọ síbẹ̀ wọ́n sì bà gbogbo wọn jẹ́ oko millions of money kò ṣe yẹn nìkan fídíò méjì ni mo mú wá fún yín lẹ́yìn tí bá play fídíò eléyìí tán màá tún wá play ẹlẹ́kejì fún yín kẹ́yìn náà rí kẹ́lẹ̀ mọ́ irú ọṣẹ́ táwọn olórí burúkú Fúlàní ṣe fún wa tábà dẹ̀ ń wí ẹ̀ ní jẹ́ àwí tábà ń sọ ẹ̀ ní jẹ́ ká sọ látijọ́ táwa ti ń sọ ẹni àdàlú lásánlásán ni wọ́n kíníkan ni wọ́n irọ́ ló ń pa wọn ní ẹ̀rí mo máa wá play kankan tó máa ṣọ́ọ̀kì gbogbo yín sí máa play kankan sí tó máa ṣọ́ọ̀kì gbogbo yín tẹ́ fi máa rí pé confam ni ó yàtọ̀ sí pé wọ́n ní. now nígbà tá ní aago kan àbọ̀ la bá wọn màálù inú oko àti inú abà àti inú oko lẹ́sẹ̀ títì láti lé wọn wá bí báyìí nísìn kí lágó sọ báyìí nísìn ẹ bá ń wágó this around after 2:21 òru ni lánàá wọn wá sóko gbogbo kó wọn bàjẹ́ tán wọ́n tún jí wá lónìí àwa ń ṣọ́ wọn nígbà tá a gbọ́ mú màálù bó ṣe kófìrí wa ló sá. Bilingual. Yeah. Now we met our car. The cows came to our farm by 1:30 a.m. in the midnight, and we pursued them from our farm till we get to their residence. These are the cows. And these are the owner of the cows. We've alerted them, and they are all here. Àwọn tó ní màálù gangan nìyí o, so we are not going to take it easy with them. If you guys not take it, we cause a big problem for them. Kílódé, we be borrowing money, millions of naira. One more, they be devoting it in the night. In the afternoon, we don't have any rest. lè sùn lóru. Ẹ̀yin náà ẹ wo owó tó dá fáwọn bàbá yìí. Àwọn bàbá oníbàbà tó jẹ́ pé wọn ò níṣẹ́ míì wọn ní ọ̀nà míì tí wọ́n fi ń jẹun ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀ mo tún sì máa fi fídíò kan wọ̀nyí torí pé ta bá ń sọ ẹ̀ní jẹ́ aṣọ ta bá ń wí oògùn lẹ́ máa ṣàṣìwá máa wá bí ẹ ṣe máa gbé wa ṣubú nǹkan kan tí ò dẹ̀ yé yín ni wípé ẹni tọ́lọ́run bá gbé iṣẹ́ tà ń ṣe rò pé ó jẹ́ iṣẹ́ téèyàn kọ́kọ́ lè bẹ́wọ̀ ni ẹni tọ́lọ́run ò bá gbé dìde ò lè sọ pé òun fẹ́ ṣe nǹkan tá à ń ṣe yìí ẹni tọ́lọ́run bá tì lẹ́yìn
tó bá ń ṣe nǹkan tá à ń ṣe ayé ònìyí tó fi máa kú ká má wàá sọ pé Ọlọ́run tó wá gbé wa níbi tá a délé nìyí kọ́ Ọlọ́run tí ó jẹ́ kí a pa yín ká wa tí ó jẹ́ kí gbogbo nǹkan tẹ̀ ń sà kó hàn wá à ń rí ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kó kàn wá ẹ̀ẹ́dẹ̀ lọ sí mi Agbájá ẹ wo owó tó dá bàbá yìí ṣó jẹ́ kí nǹkan báyìí máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá níbi nílùú tó lọ́ba tó níjòyè nílùú tó ní àwọn alágbára á dẹ̀ ń sọ fún gbogbo àwọn alágbára wa ẹ dìde ẹ̀yin àti bàbá wa sí Sunday Igboho ẹjọ́ sowọ́pọ̀ kájọ fọwọ́ wẹwọ́ òun lọ́wọ́ fi mọ́ bàbá wa sí Sunday Igboho sọ̀rọ̀ kan wọ́n ní àwọn òye káwọn wà wájú wọ́n ní kí bàbá wa Ìbà Gani Adams àti gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá kọjọ sowọ́pọ̀ kọ́ síwájú káwọn tẹ̀lé wọn gbogbo àwọn ọmọ Yorùbá ládẹ mọ̀ pé bàbá wa ṣe Sunday Igboho wọ́n nífẹ̀ẹ́ bàbá wa Ìbà Gani Adams wọn ò bá wọn jà wọn ò bá wọn ṣe kankan ṣùgbọ́n àwa tá wà lẹ́yìn wọn ààbò nílájú wálẹ̀ kẹ́nìkan jáde kó wa máa rọ́bìṣì bàbá wa a ò ní take it up dọ̀la ọlọ́la yìí a ò ní we are not going to take it. ọmọ Yorùbá àsìkò táwa yìí ẹ má jẹ́ ká finá sówó òwúlé sùn torí a ti ń finá sówó òwúlé sùn tó dẹ̀ léwu gidi gan fún ìran Yorùbá ó dẹ̀ máa da ó sì ń da báyìí àwa làwa ń sọ tẹ́lẹ̀ tẹ́ni ó là ń pa mo máa wá play fídíò kan fún yín tí Oríyọmí Hamzat tí bàbá wa Dr. Oríyọmí Hamzat tí wọ́n sọ ọmọ kékeré kan tí wọ́n interview nígbàtí mo wo fídíò ọmọ yẹn omi fẹ́ máa bọ́ lójú mi mo wò pé nǹkan báyìí tún ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tábàdẹ̀ ń sọ àwọn wèrè kan ò ní jẹ́ ká sọ wọ́n ní wọ́n lọ pa wọ́n yí kíní kan irú ọmọ olórí burúkú ọmọ tó ń pè ní mẹ́wọ̀ọ́ láká yẹn ó nígbà pé látìgbà tí wọ́n ti ṣe Sunday Igboho ti sí nílé wọn jíyàn kankan gbé ẹnìkan wá ń béèrè lọ́wọ́ ẹnìkan mẹ́sẹ̀jọ pé Jídé Èkìtì kọ́ ó ní páwọn Yorùbá ni of which àwọn tó kọ́kọ́ gbé fọ́tò àwọn ọmọ Yorùbá jáde yẹn propaganda ni kó tó wá di pé wọ́n ẹ̀ṣẹ̀ wá kó àwọn Fúlàní jáde tí wọ́n jí ọmọ skul gbé tí wọ́n dẹ̀ tún jí àwọn ọba ẹgbẹ́ tó pa wọ́n òun ò interview yẹn o nítorí pé o fẹ́ sọ àsọdùn nítorí wípé o fẹ́ fi ọ̀rọ̀ ṣe Sunday Igboho trend dẹ̀ má wọ́ ìwà trend ló máa sú ẹ bóyá o fẹ́ sọ pé bàbá wa Oríyọmí Hamzat bóyá o fẹ́ sọ pé àwọn náà ń parọ́ ni kò tí ì yé mi báyìí torí mo máa gbé fídíò kan jáde fún ẹ nísìn tí bàbá wa Oríyọmí Hamzat táwọn náà ṣe tí wọ́n sọ̀rọ̀ nípa ọmọ kékeré obìnrin kan kó má tẹ̀ dà kó má jẹ́ pé bí mo tiẹ̀ fẹnu sọ ẹ wò ó. tó ṣe sọ pé ọmọ Yorùbá ni ọ mo fẹ́ gbọ́ pé ọmọ Yorùbá ni ọ mo dẹ̀ ti bí mo wá ń gbọ́ pé kí ni mo fẹ́ sọ báwo tí mo tún kọlà pé báwo náà ṣe fẹ́ mọ̀ pé mi kì í ṣe Yorùbá mo sì ti rìn mo ti mọ èdè wọ́n á ní pé ìgalà mọ́ kọlà mo ṣe lọ́dọ̀ mi wọ́n ní ọmọ ìlú wo ni mo ní ìgalà ni wọ́n ní ìlú wo mo ní pé mi ì lọlé pé ìyá àti bàbá mi ti kú wọ́n ní fóònù ẹ̀kọ́ mo ní mi ì lo fóònù torí mi ò lè fóònù débẹ̀ wọ́n ní fóònù ló fóònù ok ọ̀rọ̀ ti ọ̀tọ̀ ni wọ́n wá máa ń dé mi ó dé mi láti àárọ̀. language wo náà sọ. broken náà máa sọ sí wa bọ̀ ọ̀pọ̀ nù wọn ìgalà ni ọ̀pọ̀ nù wọn náà ó jẹ́ ìgalà àwọn mẹ́jọ ni bí wọ́n á mú mi sọ́dọ̀ wọ́n ní pé èmi mo kéré jù kí wọ́n bá sá lọ wọ́n á máa ń dé mi òru ní tó máa ń tú mi òru tá a bá ń rìn ní tó máa ń tú mi nígbà tó sáyà ó dó ibì kan ọ̀gá wọn sọ pé kán máa nà mí dáadáa torí mi ì réèyàn pé ọmọ kan tó pe dáàdì rẹ̀ ń bẹ pastor ni dáàdì ẹ̀ ní Jesus dáàdì ẹ̀ wọ́n wá bí ọmọ yẹn pé kó kọ́ọ̀tì kọ́ yẹn pé ta ló ń jẹ́ Jesus who is Jesus ọmọ ní I did not know who is Jesus is it woman be ọmọ yẹn I did not know wọ́n ná ọmọ yẹn sì ni ó sọ fún wọn pé òun fẹ́ lọ operation ló jẹ́ kóun wá nu mọ́tò ibi tí ọmọ yẹn fẹ́ lọ operation gẹ́gẹ́ ibẹ̀ náà ti máa ń lù ọmọ kan náà wà nù atẹ́kọ̀ọ́ síkulẹ̀ wound tẹ̀lé nínú mọ́tò yẹn bí mọ́tò yẹn ṣe last dance ọmọ yẹn ó pe mọ́mí ẹ̀ immediately pé òun wà lọ́wọ́ àwọn kidnapper báyìí ìyá yẹn collapse òkú àwọn ẹ̀gbọ́n yẹn wá pé padà ìyá yẹn ti kú wọ́n ná ọmọ yẹn pé ó máa lọ bá ya rẹ̀ padà lọ́rùn wọ́n sọ fún mi pé ìwọ ọmọ kékeré yìí ó gbà níjọ́ kẹta kárí bẹ́ẹ̀ pé látijọ́ yìí táwọn ti ń nà ó fẹ́ kú àbí ọwọ́ mi gangan máa fi kọ́ omi táàmù omi tí òkú ti kú síbẹ̀ táwọn wo òkú lórí rẹ̀ báyìí náà máa bù fún wa ká máa mú wọ́n máa so gàrí mókè fún wa nínú lẹ́dà wọ́n máa fẹnu gbé èmi dẹ̀ ní kí mu gàrí mo sọ fún wọn pé kí mu gàrí wọ́n lù mí
pé ó wà nílé bàbá rẹ̀ ló fi ń ra fáwọn wọ́n lù mí mo wọ́ débẹ̀ gbọ́dọ̀ sómi ni mo wọ́ débẹ̀ mo tún lu gàrí bọ̀ torí mi ì pẹ́ nìkankan mi ò léèyàn pé mo tí àwọn sọ pé mi ì ní kankan kò sí bí mo ṣe fẹ́ péyàn tí mo ò ní mọ̀ pọ̀ ọmọ Yorùbá ni mí torí kò sẹ́ni tí ó sọ tí ó mọ̀ pé tí màá sọ pé ó là ló sọ̀rọ̀ tí ò ní sọ pé bó o ni o mo ní mi ní pẹ́ nìkankan bíbí o bí tí mo ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run mi yóò gbà mí kúrò bíbí mo ṣe wá pé pásítọ̀ yẹn wọ́n sọ fún pásítọ̀ yẹn pé 2 million lówó ọmọ rẹ̀ ṣùgbọ́n ó san owó ọmọ kan náà tó wà níbí pásítọ̀ yẹn ò jiyàn rárá ó sọ pé kò sí wàhálà bọ̀ ẹ má bá fọmọ mi lóúnjẹ tó dáa wọn ẹ má bá fọmọ rẹ lóúnjẹ owó rẹ ti di 3 million pẹ̀lú tọmọ yẹn ó jẹ́ 5 million pásítọ̀ yẹn máa kó wá ẹ má wọ̀rí owó tó kéré jù bẹ́ẹ̀ ni 1 million owó tó lè san tó kéré jù ọmọ yẹn tó ṣe inú rúdì tó ọmọ tàtàjọ wọn bẹ 3 million ló san pẹ̀lú bí yẹ ẹsẹ kú tó sọ fún wọn pé yìí òun kú 3 million bọ̀ mo bá àánú pàdé bẹ́ẹ̀ torí pé ọmọ ẹnìkan náà wà láàrin wọn tó jẹ́ ìgalà torí pé mo wá sọ fún pé gàlà ni mí yóò nìkan wọn fọwọ́ kàn mí jù ìgbà mi ò sì ní supervisor tèmi torí wọn ní kó máa nà mí kò ní ná mi. wọn tó ní supervisor. ní supervisor kan wọn fẹ́ yàn kó kan sọ wa ọ̀gá wọn gangan alẹ́ ló máa ń wà ọ̀gá wọn ìlú wa máa ń lù wá lálẹ́ yóò lù wá. mo béèrè pé gbogbo àpá tó wà lọ́wọ́ rẹ̀ nígbà tó dé lójú àpá bí tán ti nà ẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni nígbà tí olótúwádò òrùjọ kan àti ń rìn lọ lóru akan inú igbó tí kìnìún wà tí àwọn kìnìún ń dún bẹ́ẹ̀ táwọn kìnìún tí wọ́n á dún bẹ́ẹ̀ àwọn náà ti wá rí pé àwọn kìnìún tún wá ń lọ wá pé ká kúrò lọ́nà bẹ́ẹ̀ ká sá kúrò lọ́nà bẹ́ẹ̀ wọ́n tún kó wa lọ ọ̀nà gbogbo mi bí láti wá rìn la já sí títì bàtà já sí títì táwọn tírélà tán wó wa lọ wọ́n ní ká bẹ̀rẹ̀ pé torí àwọn tírélà kán má bàa fìbọn pa wọ́n tún àwọn náà gangan wọ́n sá fún àwọn ọdẹ mo gbọ́ lọ rá àwọn ọdẹ táwọn náà bá rá àwọn ọdẹ wọ́n sá fún àwọn ọdẹ wọ́n lè ká wa gangan bẹ̀rẹ̀ àwọn nìkan náà wà dúró wọ́n fi ìbọn wọ wọn lẹ̀ ọjọ́ táwọn èèyàn fẹ́ wá kówó fún wọn ìbọn gidi tí ì ṣe ìbọn lókà ló wà lọ́wọ́ wọn ìbọn méjì pẹ̀lú pistol náà ń lò ìjọ tí wọ́n fẹ́ wá gbówó fún wọn ìbọn wọn tún wá pọ̀ sí ju tẹ́lẹ̀ lọ wọ́n tún wá lọ wá bọ̀kúnbọ̀ tó ń sọ pé tọ́wọ́ ẹ pé àwọn ẹbí wa tó ń kówó bọ̀ ó yẹ káwọn ṣe fún wọn pé owó yẹn káwọn gbà lọ́wọ́ káwọn tún wá dá wa pọ̀ mọ́ra wa. káwọn tún kó àwọn náà káwọn náà tún kó àwọn náà mọ́ wa pé káwọn jọ wà níbí káwọn gbowó yẹn ìkànnì wọn wá sọ pé rárá káwọn ṣe pé àwọn ní operation mi táwọn fẹ́ ṣe pé kán jẹ́ kán kówó wa bọ̀ kó má jẹ́ gbogbo wọn yóò kó wa wọn á fi gbogbo wọn pé ìjọ ò lè fẹ́ kówó wa oníjọba yìí wọn ní kán lọ pàdé bíi báyìí ó sì já àwọn méjì péré ní òkú yẹn wọn sì tún wá wọn jọ ka owó yẹn wọn ní tówó yẹn ò bá pé àwọn olùkó wálẹ̀ wọn tún jọ ka owó yẹn bọ ẹ lérò ojú wọn jọ jókòó ka owó wọn sì kówó fún wọn tán wọn á ní sáwọn èèyàn yín ni wọn sì ní wọn á kó wa wọn ní pé níbi tí wọn ti kó wa sì tún àárín ìṣẹ̀ mọ́tò tó wá gbé wa ó sì tún rìnrìn 1 hour kàtú tó já sí ibi tí ojú gbàgbá wa wọ́n sọ fún wa pé tí kidnapper mi bá kó wa kò sọ̀wọ́ àwọn bẹ́ẹ̀ o ìgbà tí a wá ń bọ̀ padà tí mọ́tò gbé mi ní ìjọ Sunday torí mò ń rùn àwọn èèyàn wá fún mi láṣọ àwọn tí mo ṣe dé ìgboro àwọn èèyàn àwọn Yorùbá wọ́n ṣọ̀ṣẹ̀ tú ọmọ ilé mi wọ́n á súnmọ́ wọn bí mo ṣe ń súnmọ́ wọn náà sún sẹ́yìn wọ́n ní àyè nǹkan kò sí mi pé wọ́n kidnap mi wọ́n á ní Yorùbá ni wọ́n á mú mi jókòó wọ́n fún mi ní oúnjẹ mo ní mi lè jẹ́ pé ọkàn mi ọ̀dọ́ mẹ́mi ló wà mò ń lọlé wọ́n láwọn ògbè mo wá bá mi sọ̀rọ̀ mo wá sọ fún wọn mo wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún wọn wọ́n sá fún mi láṣọ àwọn tó dáwó fún mi jẹ́ ń bẹ̀ wọ́n fún mi lówó torí àwọn kidnapper yẹn náà wọ́n fún wọn náà fún wa 2,000 wọ́n ní pé ká má bínú pé Nàìjíríà ni èdè tán sì máa sọ fún wa wọ́n ní pé bàbá wa ló sọ pé wọ́n ní bàbá wa ló sọ pé káwọn gbébọn at any time tó bá ti wu àwọn wọ́n ní òru làwọn fi máa gbébọn àgbàdo tẹ́lẹ̀ bọ̀ àtìgbà tí bàbá ti wo orí rẹ̀ bàbá ní gbébọn at any time tó bá ti wù yìí torí làwọn fi ṣe pé ká má bínú ká gba 2,000. nígbà tí wọ́n gba owó tán lọ tún ilẹ̀ owó tí o bá san owó tó bá san náà fi fún ọ lówó. ok wọ́n á fi yín 2,000. wọ́n á fún wọn 2,000. ẹni tí wọ́n mọ̀ rí lọ sanwó tiẹ̀. bẹ́ẹ̀ni sọ. kì í ṣe pé ẹ̀kan tú ọ́lẹ̀. ara sanwó. pásítọ̀ yẹn lọ sanwó tiẹ̀. bẹ́ẹ̀ni sọ. kábíyèsí Olódùmarè ta ló wá gbé ọ dé Ìbàdàn. tí mo ṣe wá jáde pásítọ̀ yẹn wá lọ́ọ̀jì fún àwa tí ààrẹ èèyàn pé torí ọmọ kan náà wà àbẹ̀tẹ́ pé kò rí èèyàn pé ṣùgbọ́n nígbà tí kò rí èèyàn sanwó tiẹ̀ ọgbọ̀n àwọn méje ló bá a sùn nígbà tí ò rí èèyàn tí ó sanwó rẹ̀. nínú àwọn ará bí yẹn. àwọn méje ló bá a sùn lẹ́yìn ọ̀gá wọn nìkan ni ó bá a sùn ìgbà tí wọ́n wá kó wa dé òtẹ́ yẹn wọ́n wá lọ́ọ̀jì òtẹ́ fún wa pásítọ̀ yẹn wá ní pé wá dá àárọ̀ tílẹ̀ bá ti mọ́ which is ọjọ́ Sunday pé kí n mọ ká mọ bá ṣe rí kò sí bàtà lẹ́sẹ̀ wa kò sí ìkọ̀kọ̀ lẹ́sẹ̀ wa bàtà wa ń lọ mo fi wá rí àwọn tó jẹ́ Yorùbá mo wá súnmọ́ wọn wọ́n á wọ fún mi wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣàánú mi gbé mi dé Ìbàdàn. ẹ̀yin náà ẹ wo experience burúkú tí wọ́n ti jẹ́ kọ́mọ kékeré yìí ní ẹ mọ̀ pé tọ́mọ yẹn fi máa dàgbà experience tọ́mọ yìí ti ní ó máa affect ẹ̀ psychologically mentally
nílùú tó lọ́ba tó níjòyè tó ní ààrẹ tó ní gómìnà tó ní alága kánsù tó lọ́ba tó ní akírógun tó ní ààrẹ ọ̀nà kakanfò tó ní balógun tó ní gbogbo alágbára nílẹ̀ yòókù nílùú kí rúkọ báyìí wá máa ṣẹlẹ̀ sí àwọn ọmọ wa tí ọmọ ẹ bá máa fi dàgbà kílẹ̀ òkú máa ṣẹlẹ̀ sí ẹwà bíbùkọ́ tọmọ yẹn ròyìn pójú òun rí adẹ̀ ń sọ fẹ́yìn bàbá wa pé báyìí ẹ̀sọ̀ wá dọ́ta nítorí wípé ẹ̀rù páwọn kan ló rán wa torí irú àwọn nǹkan báyìí làwa ṣe ń bẹ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bàbá ẹ fi ẹ sáìn ẹ buwọ́lu òmìnira ilẹ̀ Yorùbá kẹjẹ káwa máa bá tiwa lọ bàbá kódà ó tẹ́ wa lọ́rùn kẹwàá jẹ ààrẹ nílẹ̀ Yorùbá kẹwàá ọgbọ́n tọ́lọ́run fún yín táwa ọmọ Yorùbá dẹ̀mọ̀ kó máa wúlò nílẹ̀ Yorùbá kò ṣe pé ẹ ò gbọ́n kò ń ṣe pé ibi tẹwà yẹn ẹ ṣiṣẹ́ àwa mọ̀ kẹ tó débẹ̀ làwa ti sọ fún yín páwọn olórí burúkú kan wà tó yín ká tó ń pera wọn ní mèétí àlà tó ń pera wọn ní Fúlàní tó jẹ́ wípé tẹ bá fẹ́ túlù ṣe wọ́n máa da ìjọba yín lù ní gbogbo nǹkan yìí láwa ti sọ fún yín ṣùgbọ́n ẹ torí pàwà ò sọpọ́ọ̀tì pé kẹ lọ fún president ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá kan tá à ń jà fún tí wọ́n mọ̀ pé ìjà wa ó wà nújà pé ìjà wọn ó wà nújà táwa ń jà wọ́n sọ wá dọ́ta wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n sọ oríṣiríṣi nǹkan tí wọ́n lẹ́rìí fún kódà ẹlòmíì sọ pé àwọn PDP là ń ṣiṣẹ́ fún òkè ẹlòmíì ní Labour Party là ń ṣiṣẹ́ fún kódà gan káwọn kan tún wà tó kú lórí tó jẹ́ wípé wọ́n sọ pé kìrìsìtẹ́nì ni wá ń pé àbọ̀rìṣà ni wá ọ̀rọ̀ Yorùbá nation kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ bí Fúlàní ò ṣe ní gbalẹ̀ wa òun là ń bá yín sọ tó bá jẹ́ àwọn Fúlàní nífẹ̀ẹ́ yìí tẹ́ wà Kwara táwọn Fúlàní bá nífẹ̀ẹ́ yìí tẹ́ wà ní Ìwó kò jẹ́ káwọn Fúlàní máa jíyàn gbé ní gbogbo bẹ̀yẹn kò jẹ́ kó máa pa àwọn èèyàn yìí ìyẹn lẹ́fí máa mọ̀ wípé wọ́n kàn fẹ́ ẹ̀sìn tàn yìí torí wọ́n ti rí pé ẹ gba ẹ̀sìn nísìnyí níbi àti ẹ̀dúpẹ́ pé àwọn bàbá wa wọ́n ti sowọ́pọ̀ nísìnyí Ọlọ́run ti kó sáwọn bàbá wa nínú àwọn náà ti wá rí nísìnyí wípé kò sí nǹkan tí a lè ṣe bí kò ṣe wípé ká sowọ́pọ̀ ká fèsì àwọn wèrè ká fèsì wọn ni láti ìgbà tí wọ́n ti lọ fẹjọ́ sí Sunday Igboho sùn bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí bàbá ti lé wọn dànù tí bàbá ti ní kọ́kọ́ sì dànù àtìgbà yẹn ni wọ́n ti dìtámì pèsè ìjọba yìí bàbá yóò lè rí ṣe àwádẹ́ ti sọ fún bàbá tẹ́lẹ̀ pé àwọn arábí ẹranko ni wọ́n kì í ṣe èèyàn they are animals ẹwà dúró ọ̀rọ̀ tí bàbá wa Oríyọmí Hamzat ti sọ nù fídíò yìí torí àwọn ni wọ́n interview ọmọ yẹn ṣàfẹ́ sọ pé Oríyọmí Hamzat ṣàfẹ́ sọ pé àwọn náà dá lùú ni ṣàfẹ́ sọ pé wọ́n ń da ìlú rú ni ṣàfẹ́ sọ pé wọ́n mọ ohun tó ń sọ ni ṣàfẹ́ sọ wípé ẹnìkan ló ń lò wọ́n ni after all Alhaji Oríyọmí Hamzat tí wọ́n bá wá ṣe Yorùbá nation wọ́n bá wá ṣe Yorùbá nation tábà sọ pé àwọn náà fẹ́ gba nation gbogbo ara mọ̀ pé freelancer ni bàbá káwọn náà máa ń jìjàgbara àwọn òde tí fìjọ kan sọrí pé ẹ jẹ́ ká gba Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ àwọn wèrè tí wọ́n dẹ̀ takò wá ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́mọ òtítọ́ ṣùgbọ́n ohun tó ṣe wọ́n ní pé kí ni ká ti gbọ́ pé mi mo sọ pé kí ni ká ti gbọ́ pé mi ni mo sọ pé nǹkan tó ń ṣọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá nìyẹn tábàdẹ́ yìí tí ìmú yẹn kúrò nínú ọ̀rọ̀ àwa Yorùbá kọ́lọ́ ń jẹ́ akúrò lójú kan kí ni ká ti gbọ́ pé mi ọba mo síwájú kí ni ká ti gbọ́ pé mi kìíní kan mo síwájú kí ni ká ti gbọ́ pé mi olóṣèlú mo síwájú ẹ ti gbàgbé pé àwọn tó ń pa tó ń fojoojúmọ́ pa ẹ ti gbàgbé pé ẹbí yín ni wọ́n ẹ ti gbàgbé pé ẹbí yín ni wọ́n bó ẹ̀ẹ́dẹ́ mọ̀ pé tẹ bá torí pé ẹ̀yin kan ẹwà lóyìnbó
tàbí ẹ̀yin kan kẹwàá ní comfort zone yín tẹ́ bá rò pé ẹ̀yin kan ní security ẹ ní armor security ẹ lóríṣiríṣi àwọn tó wà nínú ẹbí yín tí wọ́n wà protected bẹ́ẹ̀ yẹn kọ́ kí lẹ fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn. Gbogbo nǹkan yìí ni bàbá wa ṣe Sunday Igboho rò wọ́n wò pé lóòótọ́ àwọn olómọ Nàìjíríà wọn ò níyàwó Nàìjíríà wọn ò lẹ́bí kankan ní Naija bó tilẹ̀ wù kó kéré mọ́ wọ́n dẹ̀ mọ̀ pé kódà Fúlàní 1 million lè dá wọn dúró tèmi gan fọwọ́ tí mo confam mo súnmọ́ bàbá mo súnmọ́ wọn mo dẹ̀ oríṣiríṣi tá a bá ń lọ bàbá òṣèlú tó ń bẹ̀rù bàbá láyà bí kìnìún àyà níní bàbá gò ní jẹ́ kó sọ pé ó fẹ́ wojú wọn táńjọ́ máa kó apá níwájú ọmọ akú yányán táńjẹ́ jagunjagun níwájú jagunjagun ọdẹ apẹ̀rin ọdẹ apá ọdẹ apẹ̀kúté ó yàtọ̀ sọdẹ apẹ̀rin ẹmu ẹkì ẹran bí ó rẹ̀ kọ́ àjànàkú kọjá mo rí nǹkan fìrí taba rere ká ní arére ọ̀rọ̀ sí Sunday Igboho kọjá pé à ń sọ pé action man ni bàbá action man òun ni bàbá action bàbá gbò ní jẹ́ kó fẹ́ dọ́nà sẹ́ẹ̀sì wò gbogbo yín náà dẹ̀ lẹ́rí nígbà tá à ń lọ sí Igboho bí ọ̀nà yẹn ṣe dangerous to bàbá Ilios bàbá ló ṣíwájú Ilios bàbá ló ṣíwájú wọn he is a strong leader wọn kì í ṣe leader tó máa dà wọn mọ́ síwájú táwọn wá wà láàrin tí wọ́n wá kó àwọn kan sẹ́yìn pé sódà tí àtàkì bá ń bọ̀ kọ́kọ́ pa àwọn tó wà wájú lọ́gbọ́n káwọn sá lọ tàbí tó bá ń bọ̀ látẹ̀yìn wọ́n á sáré mọ̀ wọ́n á sá lọ rárá iwájú ni bàbá wà front man ni bàbá ò dẹ̀ kí ń ṣẹni tó máa lọ sójú ogun tó máa dà ọmọ síwájú pẹ́ máa pa àwọn ọmọ lọ́nà no bàbá máa ń dúró tán ni bàbá máa ń dúró tán ni ẹ lọ sákúrẹ́ ẹ lọ bèrè ẹ lọ Mọdákẹ́kẹ́ ẹ lọ bèrè ẹ lọ sí Bàràpá ẹ lọ bèrè ẹ lọ sí Ìgbúà ẹ lọ bèrè àìmọye bẹ́ẹ̀ ọ̀rọ̀ Igboho kọjá ẹmọ ẹkì ẹ̀rí báwọn Fúlàní yẹn gan bẹ̀rù wọ́n sọ jáde live and direct kò kìí ṣe pé bóyá wọ́n yọ sọ wọ́n sọ live wọ́n sọ náà kódà gan Sàlíù tí wọ́n lé ní gàngàn ó sọ jáde ó ní tóun bá gbórúkọ sí Sunday Igboho òtútù àmàmù ò parọ́ mọ bí Sàlíù ṣe lóògùn tòní Sàlíù lóògùn bí ṣọ̀pọ̀nà Sàlíù ó lóògùn bí ṣọ̀pọ̀nà ó lóògùn bí ṣọ̀pọ̀nà tó bá sọ pé yàn lóògùn tó confam Sàlíù confam torí òun ni olórí gbogbo àwọn Fúlàní tó wà ní Nàìjíríà òun ni olórí wọn ní gbogbo Nàìjà ìyẹn Sàlíù yẹn Buhari ni olórí gbogbo Fúlàní bí a gbogbo Áfíríkà ni or worldwide I don't know tàbí West Africa I don't really know Sàlíù yẹn àgbáwo nínú àwọn Fúlàní ó lóògùn bí ṣọ̀pọ̀nà ó lóògùn ó níbọn ó ní oríṣiríṣi nǹkan tí wọ́n fi kógun dànù débi pé táwọn bọ́ìsì ẹ̀ tó bá lọ jíyàn gbé wọn bí àwọn ẹni tí wọ́n jí gbé kí wọ́n wá bá wọn nílé Nigerian army go débẹ̀ kí lẹ fi ṣeré ọba aṣígọ̀gàn ọba ìgọ̀gàn ọjí ọmọ ẹ̀gbẹ́ bóyá 4 million àbíye kan ni wọ́n gbà imagine kọ́ máa jí ọmọ ọba aládé gbé òun làwa ṣe ń sọ fún yín wípé kọ́lọ̀ ń ṣàánú kí a gba ilẹ̀ wa kò sí nǹkan tó dàbí kí Yorùbá wà nínú òmìnira ló ṣúọ̀jù òmìnira ló ṣúọ̀jù kò sí nǹkan tó dàbí ká wà nínú òmìnira mo fi Ọlọ́run gbọ́ra fún yín ẹ jẹ́ ká gbalẹ̀ Yorùbá kẹwàá wò yàtọ̀ ayé àwọn wèrè kan tí wọ́n sọ pé ilẹ̀ Yorùbá tábà gba Yorùbá nation nísìn ebi máa pa ọ́ tú dànù ṣọ̀gbọ́n apá bàtà pàjọ ọ̀dọ́wọ́ etí ẹ̀ ebi wọn ló pa yín kí lẹ fi ṣeré
ṣebí àwọn olórí burúkú yìí tí wọ́n jẹ́ káwọn bàbá wa dáko ni ó gbélé o korú mú mi mo fẹ́ kódà mo fẹ́ lè sọ pé mo fẹ́ bá aṣọ bọ̀ ọ̀rọ̀ mi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ the heat is too much torí ẹ̀mí sọ pé èèyàn wa kẹ́ support wa kára generator kára oríṣiríṣi nǹkan air condition ọ̀kàwá ló kéré nu ayé now ẹ wò àwọn tí ọ̀rọ̀ yìí yóò yé àwọn ni wọ́n sọ pé bí máa pa wá mo fi Ọlọ́run búra fún yín ní gbogbo West Africa ní gbogbo Africa gan ilẹ̀ Yorùbá ní ẹ̀mí gbogbo West Africa ní ẹ̀mí gbogbo Africa that is the fact torí ẹ̀ ni wọ́n ṣe fẹ́ jẹ́ kí Yorùbá lọ tó bá jẹ́ pé ilẹ̀ Ìgbò ló wà lẹ́yìn tí Yorùbá wà láàrin ẹ má jẹ́ parọ́ fún yín wọ́n á ti fi ilẹ̀ Ìgbò lẹ́kọ̀ọ́ máa lọ torí tiwa ni wọ́n ṣe ń dìlé Ìgbò ni wọ́n ṣe ń dìlé àwọn Biafra torí ọmọ pé tí Yorùbá bá ti lọ kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà tó nítumọ̀ that is the reason why they don't want to release us and they just failed torí pé ilẹ̀ Yorùbá máa dúró Ìgbòho sì kì í ṣiṣẹ́ kòkó ń ṣaláṣetì aláṣeparí ní Ìgbòho àwátàdé tún wà pẹ̀lú bàbá aláṣeparí ni wá aláṣeparí ni wá tẹ́yìn náà bá wojú ọjọ́ kẹrin pa aláṣeparí ni wá tabajá láṣetì ni a ti máa jáwọ́ náà Yorùbá mọ́yé èèyàn tó ti jáwọ́ ni mo fẹ́ lè sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n bá mi nu movement yìí ni ó lójú ẹni tó lè sọ fún mi pé mo bá òun nu movement yìí àwọn tí wọ́n lè pìtàn pé mo bá òun nu movement yìí ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọn ti kúrò nu movement yìí tán almost all of them ni wọ́n ti kúrò nu movement torí pé Ọlọ́run ò fi rán wọn ẹ má blame àwọn tí wọ́n dalẹ̀ tí wọ́n gbàbọ̀dé Ọlọ́run ò sọ pé wọ́n máa wà pẹ̀lú wa dìgbà yìí ẹ̀yin náà ẹ wá gbọ́rọ̀ tí bàbá wa Oríyọmí sọ bàbá wa Oríyọmí ò kàn lè sọ pé wọn ò lè sọ jáde wípé ẹgbẹ́ àgbà Yorùbá nation ni torí àyè tó wà torí mọ̀kì táwọn bá sọ bẹ́ẹ̀ àwọn máa ní iṣu pẹ̀lú ìjọba wọn ò dẹ̀ lè ní iṣu torí ọmọ Yorùbá ló wà bẹ́ẹ̀ ọmọ Yorùbá bàbá Bọ́lá Ahmed Tinubu fún ara wọn mọ̀ wípé pélé Yorùbá ló ṣúọ̀ wọ́n lè má lè fẹnu sọ ìdí nìyẹn tí wọ́n ṣe fi àwọn lọ́balọ́ba sọ nísìnyí báyìí àti rárí dájú pé because ìpàdé tí bàbá wa Onírìṣà ṣe yẹn tí President Bọ́lá Ahmed Tinubu bá lọ́wọ́ bẹ̀ wọ́n lè ṣe àṣírí nìyẹn so therefore gbogbo àwọn ọmọ Yorùbá a ní láti come together àwọn Fúlàní ìdún tí wọ́n tó lọ ń pera wọn bàbá wa Chief Sunday Igboho máa ń sọ wọ́n ní ń táwọn Fúlàní ń pera wọn ìdún tí wọ́n tó ni tèmi gan jẹ́ mọ̀ fún nǹkan tí wọ́n tó ni wọn ò tó nǹkan tó ń pera wọn ṣáwọn tí wọ́n lógún Ìbàdàn lọ ń pera wọn ní lógún l'Ékòó bá mi Ìgbòho ṣà wọ́n lógún Ìbàdàn wọ́n lógún l'Ékòó wọ́n lógún l'Áfíríkà wọ́n lógún ní gbogbo àgbáyé kẹrìmọ́ ìyanúlẹ̀ ọ̀rọ̀ Ìgbòho àsọ̀nsọ́tán ni àsọ̀nsọ́tán ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pè mí must be ṣofẹ́sọ Ìgbòho dọ́lọ́run ni ṣofẹ́sọ Ìgbòho dòṣà ni ẹni tọ́lọ́run bá ti jẹ́ kó tayọ ẹni tọ́lọ́run fún ààrẹ tó ń bu àpọ́nlé fún tàwa lè mi èèyàn tí mi ní pọ́nlé Ọlọ́run gan ní ká bo ọ̀wọ̀ ká bo àpọ́nlé fáwọn tó bá wà wájú wa tó dẹ̀ wùwà ẹni wájú ẹ̀gbọ́n yóò báyìí Ọlọ́run ní ká bo àpọ́nlé fún ẹni wájú tálẹ̀ níwájú ẹni wájú lẹni tó wà wájú tó dẹ̀ wùwà ẹni wájú dó àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti pè wá lọ́tùn pè wá lósì tí wọ́n sì ti bá wa sọ̀rọ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo fi Ọlọ́run búra fún yín látijọ́ tí mo ti ń sọ̀rọ̀ Chief Sunday Igboho èmi rí pé masbi lọ́bù Ìbà Gani Adams masbi lọ́bù ààrẹ Ajé Abbas masbi lọ́bù sí ààrẹ lọ́bù ẹnìkan ṣùgbọ́n ojú wa ò ní gbà á nǹkan tó wà ń bẹ nìyẹn ẹ̀yin bàbá wa okay now kí ẹ lè mọ̀ pé mi ò wá pé mi ìṣọmọ tó rude
àwọn àgbà ti bá mi sọ̀rọ̀ lọ́tún bá mi sọ̀rọ̀ lọ́sì tó bá rí bẹ́ẹ̀ Ìbà Gani Adams àwa ò bá yín jà bàbá wa lẹ jẹ́ ó ń ta wá lára ó ń dùn wá nígbà tá a mọ̀ pé ẹ ní capacity láti gbèjà ọmọ Yorùbá tí ẹ ò dẹ̀ gbèjà wa n tó ń dùn wá nìyẹn we know you have the capacity kí ààrẹ síwájú kí Chief Sunday Igboho tẹ̀lé wọn ẹ mọ bí mọ̀rá yẹn ṣe máa wúwo sí ni mọ̀rá yẹn máa wúwo but ká ní bí Chief Sunday Igboho ṣe ń ṣe bí Chief Sunday Igboho ṣe ń mì wọ́n lọ́tún káàrẹ náà máa mì wọ́n lọ́sì káàrẹ máa mì wọ́n wájú kí Chief Sunday Igboho gan máa dún lẹ́gbẹ̀ẹ́ kí lẹ́rù kó máa ṣẹlẹ̀ káàrẹ tiẹ̀ máa pariwo ọ̀rọ̀ Yorùbá nation káàrẹ kọ̀ máa kí ààrẹ kọ̀ máa fún wọn ní bọ́dí ìtì pẹ́yìn Fúlàní kíní kan ẹ̀yìn Fúlàní kíní kan ẹ̀yìn Fúlàní kíní kan ààrẹ ò ṣe wọn kékeré gbogbo wa la mọ̀ pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè tó nítumọ̀ nílẹ̀ Yorùbá ni kò kí ń ṣe oyè tó ń fẹ́ ní ojú jẹ́ n tó ń ta wá ní tó ń dùn wá nìyẹn n tó wà ní gbogbo àwa ọmọ Yorùbá ni mo sọ fún yín yẹn ẹ ò ṣe wá ẹ ò kẹ ẹ wù wá ṣùgbọ́n a ò lè rí àwọn kùdìẹ̀ a lè rí wà àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ká wá panu mọ́ ó ṣèwò ìṣà. àrùn òyìn Chief Sunday Igboho nítorí pé a rí action tí wọ́n ń ṣe mo fi Ọlọ́run búra fún yín tí ààrẹ bá bẹ̀rẹ̀ action léníléní mo wà nú àwọn tó tá máa àìpọ̀ ààrẹ tá máa polówó ààrẹ confam ni mo sọ fún yín ẹ wo bàbá wa kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ọba wa bàbá wa ọba Ògúnwùsì ọba Adéyẹyè Ọ̀jájá ọ̀rìnkílẹ̀ mítìtì àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀ pò ṣé mò ń àìkú bàbá wa ní tẹ́lẹ̀ nígbà tí mo rí security summit tí bàbá wa Ọ̀nìrìṣà pè ọlọ́gbọ́n ló lè yé nǹkan tó pè ó yí àwa ṣé mi wà ní àìkú wọn no I'm gonna hype him kábíyèsí ẹ pẹ́ fún wa adé apẹ́ lórí ìrùkẹ̀rẹ̀ adókíní níwọ̀n gbà tí bàbá bá sì ń ṣe tiwa kí ló dé tí à ní ṣe tiwọn ṣùgbọ́n ẹni tó bá wá ta kété ẹni tó dákẹ́ adákẹ́ má fọhùn a ò mọ tẹni tí ń ṣe òun lẹ́rí tó ń dùn ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ Yorùbá pé báwo la ṣe máa ní Ààrẹ Ọ̀nà Kakanfò nílùú tí wọ́n máa pààyàn lọ́tún pààyàn lòlósì gbogbo adé la mọ̀ pé kò sí ìjọba tó máa fún wọn ní gbọ́ àìní pé kinní kan but káwọn lọ́ba wọ́n lè fún yín ọmọ tó bá ṣípá nìyá ẹ̀ gbé tí ààrẹ bá dúró ní dúró èṣù tí Chief Sunday Igboho dúró èṣù káwọn bá gbọ́n máa fi àdúrà sí yín lọ ni bẹ́ẹ̀ ni lóòótọ́ a lè wà ní civilization era constitution Nigeria sọ wípé we have the right to defend ourselves wọ́n ti gbé jà wá bá wa àwa náà máa wá fìjà lé wọn padà that is how it is done gbogbo ẹ̀yin àgbààgbà tí bá ti ṣe ẹ má bínú ẹ̀yin àgbààgbà tí bá ti ṣe ẹ má bínú ara ló ń ta wá kí ló dé ń ta wá lára ni wípé a rí pé ẹ káwọ́ gbéra ẹ ṣe tiwa bó ṣe ń pààyàn nílẹ̀ Yorùbá ẹ dá sí ẹ ṣe kankan wọ́n á jí àwọn èèyàn gbé wọ́n á gba ransom wọ́n á jí wọn gbé wọ́n á fi tipátipá bá wọn sùn wọ́n á máa báyà sùn níwájú ọmọ wọ́n á ní kọ́mọ àtọkọ́ máa fàtẹ́gùn wọ́n á máa bọ́mọ sùn wọ́n á ní kí ìyàtọ̀ máa fàtẹ́gùn ìmí inú àwọn Fúlàní á tún máa dòdì ọkùnrin á máa dòdì ọkọ àìmọye àwọn atrocities tí wọ́n commit tàbí ẹ̀mọ̀ kó hàn sẹ́yìn náà torí ẹ̀yìn tún máa ń gbọ́ nǹkan káwà tó gbọ́ kéèyàn wá gbádùn nǹkan bẹ́ẹ̀ lóòótọ́ ẹ lè máa wò pé ipò tẹ wà pé nǹkan tí Ìgbòho ṣe tẹ́yìn bá ṣe bàbá Ìgbòho náà lọ fi Ìgbòho kéré nu ayé bẹ́ẹ̀ inú dẹ̀ ṣe kéré nu ayé nǹkan tá à ń sọ nìyẹn pé tá a bá gbalẹ̀ Yorùbá gbogbo ẹ máa nítumọ̀. Once again, my name is Williams Oluwatosin Omobibi, aka Mass Bearer for the Bad Leaders, aka
mass gloria for the good leaders aka Alogun Maseka Oòduà àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa, ẹ má gbàgbé láti like, láti comment, láti subscribe, láti tọ notification yín, ẹ dẹ̀ má gbàgbé láti fún wa ní super sticker, super chat láti fi support nǹkan tá à ń ṣe. Fẹ́yìn tẹ́ bá ní information tẹ́ fẹ́ fún wa tàbí ẹdẹ ní observation nínú àwọn videos wa, ẹ contact wa sórí WhatsApp number yìí +229 57 74 7970 +229 57 74 7970 +229 57 74 7970 WhatsApp number ni WhatsApp nìkan ní èrè pé tó máa lọ. Tẹ́ bá lọ ń pè ní direct call ó lè máa lọ due to settings tí mo ṣe sí, ó láwọn tí wọ́n lè fi pè mí direct tó máa wọlé. So that's it. I love you all. Mo dẹ̀ fún fásitì ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa tẹ́ dúró tì mí ní ọjọ́ bí mi, tẹ́ ṣe dáadáa fún mi, tẹ́ nawọ́ sí mi. Lágbára Ọlọ́run gbogbo yín ẹ̀ ní fọwọ́ gbé ọmọ sí. Lágbára Ọlọ́run àní ṣọ́nkú wọn yín lójú. Lágbára Ọlọ́run ẹ̀yin náà pẹ́ fún wa. Lágbára Ọlọ́run gbogbo yín tẹ́ wíṣì mi lè máa dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan. Tí bá ní kí n máa dárúkọ máa ṣe àwọn èèyàn. Ok, kíkọ̀ dárúkọ àwọn díẹ̀. Mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọláyọmí Kóìkì. Wọ́n wíṣì mi, wọ́n tún fowó ránṣẹ́ sí mi. Bàbá mi Ọláyọmí Kóìkì Media. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá wa Yèyé Dára. Wọ́n wíṣì mi, wọ́n fowó ránṣẹ́ sí mi. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá wa Lédíké. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá wa Yorùbáwùyí. Abiyamọ agbọ̀jà gbọ́rọ̀gbọ́rọ̀ sẹ́tà wọn ṣe Sunday Igboho ṣá. Náà mo tún dúpẹ́ lọ́wọ́ gbọ́dà mi Àlùkà. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa bẹ́ẹ̀ tí wọ́n wíṣì mi. Mo dúpẹ́ lọ́wọ́ Yàjàgùn. Mo dúpẹ́ lọ́wọ́ my honourable youth leader honourable comrade Omeyo, bẹ́ẹ̀ Omeyo of Ìṣọ̀kan Yorùbá Foundation TV. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ yí mi ká. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá wa Susan Odùmadé. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Honorable Chief Japhet Odùmadé. Mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá torí pé bàbá ni yín. Gbogbo yín pátá ẹ̀yin tí bá dúpẹ́. Ìyá wa Dáúdù, mo dúpẹ́ ní ọwọ́ ẹ̀yin náà. Gbogbo ẹ̀yin bàbá wa Olúṣẹ́gun, bàbá wa Olúmẹ́gbọ̀n, bàbá wa mi lè dárúkọ tán, mo máa ṣe àwọn èèyàn ìdí mo ti dárúkọ ẹ̀gbọ́n kí ni mo dárúkọ sí fún ẹ̀ tó torí àwọn tó pè mí lánàá they are more than 1000 bí kò ṣe ń wọlé ló ń jáde mo rò pé so àwọn èèyàn nífẹ̀ẹ́ mi báyìí the love is too much. Mi ò mọ̀ pé mi náà ti ní àwọn olólùfẹ́ tó tó yìí. The love is just too much. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí mi bá dárúkọ ẹjọ́. Ìyá wa àṣà àti ṣe àkàlàmàgbò Ìyábà Káì bẹ́ẹ̀ tí wọ́n wíṣì mi ẹ ṣé mo dúpẹ́. Oòduà àgbéwà onígbé ọ̀dàlẹ̀. Lágbára Ọlọ́run gbogbo àwa tá à ń ṣiṣẹ́ ẹ̀yin tẹ́ bá dẹ̀ mo sì gbà nǹkan birthday o. Ẹ̀yin tẹ́ bá sì fẹ́ fún mi ní birthday wish tàbí wedding price ẹ fún mi sórí GTB bank mi 021 41 68 704 021 41 68 704 021 41 68 704 Zanu Williams Olúwatósìn Oòduà àdúrà kó ní gbẹ̀dà rẹ̀. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà
Agba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44744527137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólá bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù tí mo ẹ ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ogun State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ ní sẹ́ẹ̀ ọ lò sí ọmú.